òun náà ló wà bẹ́ẹ̀ tó yàtọ̀ sí markaz. bẹ́ẹ̀ ǹjẹ́ Sheikh Adamu ní àwọn pa tó ṣe bí wọ́n tún kó láwọn àyè míì tó yàtọ̀ sí markaz táwọn ilé-kí نعم شيخ آدم جبل الله أكبر قبل شيخ آدم أفاتي وانا يوم أما موفيري شيخ آدم استفاء ولوم الله أكبر إساو لوم فولي يوم أفاتي وابفا وان أمساني وان سنبتا بابن كاليسا أو ياتو جدي جدي ولا تلون فنشي آدم وسيدا ọlá tó tàgbà kọ́lá ni. dídá béèrè yìí ó fẹ́ kéré nínú ilé kí ó tí Sheikh Adamu ti lọ́wọ́ pẹ̀lú àníyàn ìbádà àti pẹ̀lú àníyàn pé àníṣe Islam ò gbọdọ̀ kú lógàrà bí ò gbọdọ̀ kú iṣẹ́ bí Sheikh Adamu ṣe tọ́lá gbọdọ̀ jù ní o Islam ò gbọdọ̀ kú lógàrà bí yà gbọdọ̀ kú. Masalan Sheikh Adamu lọ́wọ́ àti musanada àbí musahama ṣe mọ̀ pé wọ́n ń fà á láàrin ara wọn mi ò bá wọn dá sí yìí wọn àmọ́ àti jáníbù kíní tí ń sọ pé Sheikh Adamu báyìí àti jáníbù kejì kò sẹ́ni tó lè sọ pé Sheikh Adamu lọ́wọ́ mi máa dùn àti jáníbù kíní ẹni jáníbù lè markaz àti jáníbù kejì jáníbù al-Mahad al-Arabi al-Nigeria kò sẹ́ni tó lè sọ pé Sheikh Adamu lọ́wọ́ mbẹ́ ọ̀nà wo ni wọ́n gbà lọ́wọ́ mbẹ́ ni wọ́n ń dìbẹ́tì o. bẹ́ẹ̀ ni wọ́n náà ń dìbẹ́tì bẹ́ẹ̀ ni tó jẹ́ dìbẹ́tì gangan ni wípé. ọ̀nà wo ni wọ́n gbà lọ́wọ́ mbẹ́ ni wọ́n ń dìbẹ́tì. àwọn kan sọ wípé Sheikh Adamu ló dálẹ̀ àwọn apákejì wa ní rárá a sọ wípé wọ́n lọ́wọ́ níbi ìkúnlọ́wọ́ dídálẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé ta ló dálẹ̀ gangan bàbá ní Mahad ló dálẹ̀. Sheikh Adamu lọ́wọ́ mbẹ́ yọkù mbẹ́ ọ̀nà tó gbà lọ́wọ́ mbẹ́ ni wọ́n ń ṣe kíni wọ́n ń dìbẹ́tì láti mọ̀ pé Sheikh Adamu ṣiṣẹ́ wọ́n ṣe iṣẹ́ ara ṣe wọn tí wọ́n ṣe ni pé wọ́n lọ́wọ́ síbi ẹ̀sìn dáwà dàlára bí dẹ̀ dáwà nìbàdàn mọ́tàṣà dáwà nìbàdàn Sheikh Adamu lọ́wọ́ síbi ẹ̀sìn dálẹ̀ kọ́dà wọ́n fún wọn láwọn afá rahimallahu Sheikh Adamu aráàlú ní pé wọ́n gbà tí wọ́n di nǹkan pé ọmọ wa lọ́n ṣe báyìí fún kì bá sì wá gbé kínní yìí sí lọ́rùn ẹ pè wá kọ́ wá dá sí lọ́rùn ilẹ̀ Sheikh Adamu sì dèrò ní ó dá gbogbo lọ́rùn lóhùn bí máa fi hìm ọba wọn bí máa fi hìm ulama wì lọ́rùn gbogbo àwọn ọba lọ́rùn àwọn bàbá wa àwọn àfa lọ́rùn àwọn àfa wa àwọn bàbá wa gbogbo wọn wọn pè Sheikh Adamu pẹ̀tọ́ afẹ́kọ̀ọ́ dálé kí wọ́n mẹ́ríkàsì tó dá sí kó wá dá sí. Ìlọrin. Sheikh Adamu wa ní ìta dá sí lọ́rùn ní yóò jẹ́ ti gbogbo àfa lọ́rùn Sheikh Adamu wa ṣiṣẹ́ lérí bí wọ́n ti dá dárí olú ìjẹ́bùwàtul ulama wọ́n ṣe bí wọ́n ti dálé wọ́n wá ṣiṣẹ́ bẹ̀ bí wọ́n ti dá mẹ́ríkàsì náà pé iṣẹ́ yìí náà gbọ́dọ̀ yìí wọ́n wá ní èmi kí mo ní òwò wọ́n sì fàlà àfa àgbà wa lọ́wọ́ àfa wa àgbà nísàlẹ̀ kòtò wọ́n fà dé wọn lọ́wọ́ bàbá wa àgbà sàlẹ̀ kòtò lọ́wọ́ àmójútó wọ́n sì Adamu ṣiṣẹ́ tọ̀ ọ́ bẹ́ẹ̀ náà nílé kí wọ́n gama owó Sheikh Adamu òkú ń bẹ̀ ní gama lè kí wọ́n tó wà gama owó Sheikh Adamu òkú ń bẹ̀ ìjà tó kọ̀ọ̀kan mọ̀dárí sùlámì alẹ́ yóò bá kọ́dà mo fẹ́ fi kankun 1992 ní Sheikh Adamu jáde láyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ̀rọ̀ ẹni tó lọ́rọ̀ mi ì sọ̀rọ̀ Sheikh Adamu mo fẹ́ sọ̀rọ̀ ẹni tó ní ọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ Sheikh Adamu.